Èmi ti ṣetán láti gbé Jarvis níyàwó. Gbajúgbajà orí ìtàkùn ayélujára TikTok Habib Hamzat tí gbogbo ènìyàn mọ̀ sí Pella ti sọ ọ́ di mímọ̀ láti gbé ọ̀rẹ́bìnrin rẹ̀ Jarvis níyàwó lẹ́yìn ìgbà tó ra ilé àwòṣífìlà. Pella, you guys are mumuing yourself. You will be AA. You will be TB. If you like, baby, go TV. I be there TV. We go marry. Also, I'm not doing others. Baby, go see the recorder soon. Go see the recorder. AA something. Also, I'm not looking genotype here. Okay? Nobody get diseases. We are not looking genotype. Okay? We are married. See, if we are genotype, if you know go together, we go see married. Not see anybody wants to tell me. Well, with some I spending with in this my age of a small, there's no boy anybody else to help me talk rubbish. I swear to God, I will marry him. If I don't marry him, we go police. I'm marrying me. I'll marry him. Don't worry. He go that wedding go big past whiskey wedding, the video wedding, all this celebrity wedding. Because I want you to say whole full South Africa. I'm talking to their presidents if they can give me just for wedding. Everywhere. Guys, come. Baby. My baby, go to the jacuzzi and come in, put the hot one side there. Just kidding. Yeah, doing this. Àti Yorùbá. Lẹ́yìn fọ́nrán tó ṣẹ̀ṣẹ̀ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ní ilé tí òun rà lókè òun láyà ló tún mú òun dájú láti tẹ̀síwájú nínú ìgbésí ayé òun. Ó ní òun ti ṣetán báyìí láti di baálé ilé. Ó ní òun tún ti ṣetán láti ronú ọjọ́ iwájú rere pẹ̀lú ọ̀rẹ́bìnrin òun. Ó tún tẹ̀síwájú pé lọ́wọ́ báyìí o, tí òun ti ra ilé, ó ní kí ló tún kù ju kí àwọn máa bímọ lọ, káwọn sì máa gbé nígbé àlàáfíà. Ó ní ẹ̀rù kankan ò ní òun bà o. Ó ní tóyún bá dé pẹ́rẹ́, òun ní inú òun dùn jùlọ lágbàáyé gẹ́gẹ́ bí bàbá ọmọ. Pella tún tẹ̀síwájú pé ìgbéyàwó òun pẹ̀lú Jarvis ti ṣetán láti lọ sí ìpele ohun tó kàn. Ọ̀rọ̀ tí Pella wí yìí ló wáyé lẹ́yìn ìgbà tí Pella ra ilé àwòṣífìlà $350 million ní àdúgbò kan tá à ń pè ní Chevron Drive, Lekki ní ìpínlẹ̀ Èkó. Rukayat Afẹ́nifẹ́re ló ń jábọ̀ ìròyìn. Guys, we also give you guys a premium Korean movie. Me now, I did that high school in Korean, you know. Me and this one, we don't know each other, but he dey love me, I dey love am. We don't know how to love each other. So you ask yourself. Me, I dey come, like say I no see you. No, me I open fridge. Hold me! You go drag me back. Okay, Kiss calm me. down. I don't like it. I don't like it. You dey dull it. I don't want you to belong. You want to chat that? Yeah, sorry. Maybe you do am again. One more time, you have chat. I'm sorry. ẹ rí i kí lẹ rí sọ sí ohun tí Pella sọ yìí bó ṣe ń sọ wípé òun ṣetán báyìí o láti gbé ọ̀rẹ́bìnrin òun níyàwó kóun sì fẹ́ ní aya. Kí lẹ̀yin náà rò sí i? Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ nípa ohun tí Pella sọ wípé ó ti ń yá jù kó farabalẹ̀ pé ó dàbí pé àṣẹ̀ṣẹ̀jáde akọni tí ò mọbi tó fẹ́ gbà pé kó farabalẹ̀. Ṣé torí pé ó ti wá kọ́lé ní ìsìn, ṣé òun ló fà á tó fi ń sọ wípé òun ti ṣetán láti ṣe ìgbéyàwó pẹ̀lú Jarvis, pé kó farabalẹ̀ o torí pé bí ojú bá farabalẹ̀ á rímú dáadáa, torí pé nígbà míì bó ṣe rí lónìí kì í ṣe bí ó ti mọ rí náà nù, pé kó farabalẹ̀ kí ó sì tún ṣe bẹ́ẹ̀ kí ó tẹ̀síwájú láti máa fi ìmọ̀ kún ìmọ̀, fi òye kún òye. Kódà tí ẹ bá gbàgbé, ẹnìkan ló jáde tó jẹ́ pé abẹ́ṣinkáwọ́ lára àwọn abẹ́ṣinkáwọ́ fún gómìnà ní ìpínlẹ̀ Delta ló bá jáde nígbà tí Pella sọ̀rọ̀ wípé òun kọ́lé, ló bá ní dípò tí Pella fi kọ́ ilé pé ṣebí ètò ẹ̀kọ́ Pella ló yẹ kí Pella mójútó lásìkò yìí, kó náwó sórí ètò ẹ̀kọ́ ara rẹ̀ pé ó sàn ju pé bó ti kọ́ ilé lọ. Ọ̀pọ̀lọpọ̀ ni wá sọ fún onítọ̀hún wípé kí ó gbẹnu ẹ̀ sọ́hùn-ún pé ta ni ìwé kíkà bí ìwé mímọ̀ ta ló ràn lọ́wọ́, pé ayé ìsìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló kàwé tó jẹ́ pé ìdí POS ni wọ́n jókòó sí, ọ̀pọ̀lọpọ̀ ló kàwé wọ́n ń bẹ lẹ́bàá ọ̀nà tí wọ́n ń ta tarodo
ọ̀pọ̀lọpọ̀ ló kàwé jẹ́ pé ẹsẹ̀ náà fi ń gbálẹ̀ kiri, ọ̀pọ̀lọpọ̀ ló kàwé tí ò ríṣẹ́ ṣe, ọ̀pọ̀lọpọ̀ ló kàwé tó dẹni tí ń ta àgbàdo lérònà wípé kí là ń wí kí lòun náà ń sọ wípé ìgbésẹ̀ tí Pẹ́là gbé yìí ìgbésẹ̀ tó dáa ni pé kó mọ́ ṣi Pẹ́là lọ́nà o torí pé ọjọ́ àti àkókò àti làkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ohun tí Pẹ́là fi owó ṣe tó fi kọ́ ilé kò tíì ṣí ṣe àti pé Pẹ́là ó ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni àti rí owó láti fi lọ sí ilé ìwé Pẹ́là ò sọ pé òun ò ní o kán mọ́ ṣì Pẹ́là lọ́nà pé eléyìí tó ṣe náà ara rẹ̀ ni. Ọ̀kẹ́ àìmọye àwọn tó ní first class, ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn tí wọ́n kàwé tó sì ti gba oyè ẹ̀kọ́ lóríṣiríṣi tí wọn ì tíì kọ́ ilé kankan. A sì ráwọn kan náà tó jẹ́ wípé bí wọ́n ti gbajúmọ̀ tó tí wọn ò sì ní nǹkan kan rárá pé Pẹ́là tó ń bọ̀ ńtiẹ̀ ohun tí ó fi owó ara rẹ̀ ṣe yìí kí wọ́n fi í lẹ̀ o kẹ́nikẹ́ni ó mọ́ yọnu sí i. Àwọn nǹkan wọ̀nyí jù bẹ́ẹ̀ lọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ lórí ìtàkùn ayélujára. Ẹ̀yin náà báwo lẹ ṣe réyìí sí? Kí ni èròǹgbà tiyín náà? Bó bá jẹ́ pé ẹ̀yin tí ẹ bá pàdé Pẹ́là ní ojúkojú táwọn eléèbó máa ń pè ní one on one, tẹ́ ẹ bá pàdé rẹ̀ kí ni tẹ́ ẹ bá sọ nípa ilé tó kọ́ yìí lẹ́yìn tí ẹ bá kí i pé kú oríire congratulations lórí ilé tí o kọ́. Lẹ́yìn ìgbà náà irú àmọ̀ràn wo lẹ̀yin lè gba Pẹ́là àbí Pẹ́là gọ́hùn-ún-sọ́hùn-ún náà ni ẹ fún un lámọ̀ràn lé lórí tàbí kẹ́ ṣe báyìí o kí ni tí ẹ lè sọ? Ẹ fi kalẹ̀ sí comment section ẹ rí báhun kọ́lọ́run ọba kí ó jẹ́ kó dáa fún kálukú wa káwa náà sì lówó lọ́wọ́ ká jèrè. Pẹ́là ǹlẹ́ o mo kí ọ kú oríire o àbẹ́ẹ̀ rí ọlà kì í yá bọ̀rọ̀ bá à bá rẹni bálà.